àlejò wa gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ fún yín bọ̀, abala tá a wà yìí là ń pè ní abala àṣà wa. Torí tẹ bá wù ẹ máa rí pé àṣà wa ti ń parẹ́ lọ, ó tiẹ̀ ti ń parun lọ. Àwọn bàbá wa dẹ̀ ní pé òrìṣà tá a bá ń ṣe táwọn lọ́mọ ẹni sẹ́yìn bẹ̀ bó pẹ́ bóyá òrìṣà dé àparun ni. Ọ̀pọ̀lọpọ̀ ilé ni ò sọ Yorùbá mọ́. Bẹ́ẹ̀ni, òyìnbó náà sọ pé wà. Ọ̀pọ̀ gan ò sọ̀tàn ìdílé wọn fáwọn ọmọ wọn tó ń bí. Bẹ́ẹ̀ni. Ìdí tó bí ètò yìí gangan nìyẹn. Kí àwọn ọmọ wa lè máa wò ó, wọ́n lè máa rántí wípé ibo la ti ń bọ̀ gan. Ìdí nìyẹn tó bí abala tá a wà yìí tá a pè ní àṣà wa. Sẹ́rí lórí abala yìí, a máa béèrè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ yín. Tẹ́ bá gba mẹ́tẹ̀ẹ̀ta, ẹ̀bùn ńlá báyìí ti wà ńlẹ̀ fún yín. Atọ́kùn, ó pọ̀ ńlẹ̀. Ó pọ̀ ńlẹ̀. Ó pọ̀ ńlẹ̀. Tó túmọ̀ sí pé lákọlẹ̀ wà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe gan. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọba wa ikú bàbá yèyé aláṣẹ kejì òrìṣà, òun ni à ń pe gbogbo aláàfin, là ń pe gbogbo ọba tó bá jẹ ní ìlú Ọ̀yọ́. Mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa gbogbo ọba ìlú wo ni à ń pe ọba wọn ní Àwùjalẹ̀. Ọba Àwùjalẹ̀. Atọ́kùn, Ìjẹ̀bú Òde ni. Ẹgbà ajẹ́pẹ́ lákọlẹ̀ wà lóòótọ́. Lákọ ni o. Ó dáa. Kí lorúkọ tá à ń pe ọba ìlú Bàdágìrì? Atọ́kùn, Aláyélúwà ọba Akran. Ọba Akran. Lákọlẹ̀ wá sí bíbá yìí lẹ́nu. Lákọ ni ó kọ̀ ọ́. Ó dáa. Kábíyèsí ọba wa Tìmí Àgbàlé Ọlọ́fà Iná, ọba ìlú wo ni wọ́n? Olóòtú, ẹ jọ̀ọ́ bá mi tún mi ò gbọ́ dáadáa. Kábíyèsí ọba wa Tìmí Àgbàlé Ọlọ́fà Iná, ọba ìlú wo ni wọ́n? Atọ́kùn, eléyìí ẹ tún gbé mi lọ fà o. Ó pakasọ. Ó pakasọ o. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ gbọ́, èmi kọ́ ni màá ràn yín lọ́wọ́. Àwọn èèyàn wa tó ń wò yín láti ilé, àwọn náà máa ràn yín lọ́wọ́. Ẹ̀yin èèyàn wa, kábíyèsí wa Tìmí Àgbàlé Ọlọ́fà Iná, ọba ìlú wo ni wọ́n? Ẹ bá wa sọ sí comment section. Ẹ wò ó, abala yẹn ti dúró sẹ́gbẹ̀ẹ́ kan. Abala tó wá kù báyìí ni pé abala olójú kòkòrò. Olójú kòkòrò. Sẹ́rí lórí abala yìí, òun ló máa ń dájà oríṣiríṣi ilẹ̀ láàrin àwa àtàwọn àlejò wa. Bí mo dẹ̀ ṣe ń wẹ̀ yín, mo mọ̀ pé ẹ̀yin ò ń ṣe olójú kòkòrò. Atọ́kùn, èmi ò ń ṣe olójú kòkòrò o. Nǹkan tèmi fúnra mi ló ń tẹ́ mi lọ́rùn. Ó dáa bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ká tiẹ̀ ní wípé èèyàn kan fún mi ní géèmù kí n lọ play. Wọ́n wá ní kí n fi 5,000 sí. Èmi ò wá náwó láti play. Ẹ̀yin wá mówó kalẹ̀ tí mo fi play géèmù yẹn. Bí mo ṣe jẹ 5 million yẹn. Ṣé bí mo ṣe jẹ 5 million yẹn, mo wá jẹ́ni tó mọ̀ọ́re. Mi kì í ṣe olójú kòkòrò. Mi ń ṣe àdánìkan jẹ. Mo kàn 400,000 yọ ní fra. Mo kàn gbé 100,000 wá fún yín ni. Báwo nínú yín ṣe máa dùn tó? Àwọn nǹkan ńlá wo lẹ máa fi 100,000 yẹn rà? Tó jẹ́ pé tẹ bá ń rántí ẹ̀ báyìí kan máa ṣàdúrà fún mi ni. Mo fẹ́ kẹ́ sọ fún gbogbo àwọn èèyàn kan gbọ́. Atọ́kùn, mo fi 5,000 naira kalẹ̀. Ẹ fi lọ play game. Ó wá ṣẹlẹ̀ pé 5 million lẹ fi mú. Bẹ́ẹ̀ni. Ẹ wá ní 100,000 naira. Ẹ máa fún mi nínú ẹ̀. Times 20 owó tẹ́yìn fún mi ni mo fi dá padà fún yín. Atọ́kùn, ṣé wọ́n ń dí ata lórí yìí ni? Kí ló dé? Kí ni èwo nìjà? Ẹ bá bunú o. Kí ló ṣẹlẹ̀? Ohun tó bá ṣẹlẹ̀ ní kẹ́ sọ fún wa. Mo fún yín ní 5,000. Ẹ fi gba 5 million. Ẹ wá fẹ́ fún mi ní
100,000 naira. Ṣé o rò bóyá ó possible ṣá? Ó possible now. Nǹkan tẹ́yìn máa fi ṣe tí inú yín á fi máa dùn òun ni kẹ́ ẹ sọ fáwa. Ẹ gbọ́dọ̀ lọ. Ẹni ọmọ fún mi ní 100,000 naira. Ẹ wá rí o lórí 5,000 naira yẹn 2 million naira tó jẹ́ profit orí ẹ̀ máa kọ́kọ́ gbà ẹ̀ dání ná. Ẹ wá rí 3 million naira tó kù màá tún wá mú 2 million naira màá tún mú yẹn náà dání ná. Ẹ wá rí 1 million naira tó kù yẹn àwa àṣà etí yóò di o àṣà tẹ bá ṣà tán tẹ́bọ̀ fẹ́ wá gbọ́ màá lọ sí olórí